Àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Àǹfààní rèé fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ń pè wá tẹ́ ẹ mọ̀ ń béèrè ìpè ṣé oníràwọ̀ yìí lè fẹ́ oníràwọ̀ yìí gẹ́gẹ́ bí ọkọ àbí ṣé oníràwọ̀ yìí lè fẹ́ oníràwọ̀ yìí gẹ́gẹ́ bí aya. Ìpè ọ̀hún ti wá pọ̀ jù mí lọ, ìdí rèé tí mo fi ní kí n mú díẹ̀ wá sórí ìkànnì yìí lọ́jọ́ tèní. Bóyá ìpè ọ̀hún lè dínkù díẹ̀, bóyá ìbéèrè ọ̀hún lè dínkù díẹ̀. Ìbéèrè lẹ́kúkú ń gbé wá, ẹ̀ gbé owó wá, àfi k'Ọlọ́run kó ṣàánú wa lórílẹ̀‐èdè tá a wà yìí. Ṣé ti wá tákàdá àti gègé kọ̀wé yín? Ilé ẹ̀kọ́ tún yá lọ́jọ́ tèní. Ìrírí ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Ẹ jẹ́ ń ṣe ní kánmọ́nkóbó lọ́jọ́ tèní torí ojú ọjọ́ yìí ò bá mi ṣeré rárá, àsìkò òjò láwà. Kò sì ní wù mí kí òjò yìí kó dá mi dúró lẹ́nu ètò yìí. Gbogbo àwa òbí àtàlágbàtọ́ torí àwọn ọmọ wa tí wọ́n ń bọ̀ lẹ́yìn ló ṣe yẹ ká gbọ́ ètò tí mo fẹ́ ṣe lọ́jọ́ tèní yìí. Torí àwa ní tiwa, àwa ti yan ìfẹ́ wa. Bó bá tiẹ̀ jẹ́ ń pé fèníkúfò ládèdè nífẹ̀ẹ́ àwọn ẹlòmíì. Ẹ ti yàn náà nù. Èyí tí orí dà sí yín lágbádá nù. Ìṣe ni kẹ́ ẹ rọra mọ yan lọ. Torí ẹ ṣèwádìí kẹ́ ẹ tó yàn sí ni. Ìgbéyàwó mi wà nísìnyí tó ṣe ń pé láti bí ọdún 15 tí wọ́n ti fẹ́ra wọn. Bóyá kò ju ọdún kan àbọ́dún méjì tí wọ́n fi gbégbé ayọ̀ nínú ilé wọn kí gbogbo rẹ̀ tó dàrú bí ẹsẹ̀ télọ̀. Kí tàwọn ọmọ yín mọ́ bá rí bẹ́ẹ̀ náà ló ṣe yẹ ká gbọ́ ètò yìí lọ́jọ́ tèní. Torí àìbèrè ọ̀nà láìrọ́nà lọ. Béèyàn bá bèrè ọ̀nà ó ṣeé ṣe kéèyàn débi tí ń lọ nírọ̀rùn. Ibo ni kí n ti bẹ̀rẹ̀ lórí ètò lọ́jọ́ tèní? Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń lo ìràwọ̀ erùpẹ̀ náà. Ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún, amójú ẹ̀rọ mi ṣẹ́wọ́ sí mi. Mo ń padà bọ̀ sórí ètò. Ìrírí ayé TV àwa ni bàbá. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí ayé TV. Ó dára kéèyàn ní amójú ẹ̀rọ tó kọ́ṣẹ́ tó mọṣẹ́. Òun ní já mi sí pé mi ò tí ì rántí dárúkọ mi. Ó sì ṣe kókó ṣe pàtàkì lórí ètò. Ìgbàgbé ló ṣe mí, mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin pèdèpèdè. Muhammadu Akọ́wọ́dé Babakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, Máyégún gbogbo sọ̀rọ̀. Òun lórúkọ tèmi ń jẹ́. Bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì tá a wà yìí. Ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí. Òun ni kẹ́ẹ̀tẹ̀ kẹ́ẹ̀ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ní kété tẹ́ ẹ bá ti tẹ̀ kò ní sí ń bẹ̀ mọ́. Ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Ìtàn ọmọdé nínú àjàlẹ̀ á ti bẹ̀rẹ̀ báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ tí ì mọ̀ nípa rẹ̀. Ó ti ń bẹ lórí ìkànnì yìí. Ọjọ́ 3 láfimọ̀ gbé wa láàrin ọ̀sẹ̀. A mọ̀ gbé wa lọ́wọ́n ọjọ́ ìṣẹ́gun ìyẹn Màrdí. Lẹ́yìn náà a mọ̀ gbé wa láwọn ọjọ́bọ̀ ìyẹn ọjọ́ Thursday ṣoṣo ìdílé mọ̀ ń pè bẹ́ẹ̀. Lẹ́yìn náà a tún mọ̀ gbé wa fún yín láwọn ọjọ́ àbámẹ́ta ìyẹn Saturday ṣé Sàmdí ilẹ̀ mọ̀ ń pè bẹ́ẹ̀. Àwọn ọjọ́ ilẹ̀ fi mọ̀ gbọ́ ètò ìtàn ọmọdé nínú àjàlẹ̀ lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ́ fi ń bá wa gbọ́. Alẹ́ ni tó ń sáré lẹ́yìn rẹ̀ yìí ṣó yẹ kó o fẹ́ àbí kò yẹ kó o fẹ́? Ṣó o ti ṣèwádìí nípa rẹ̀? Wá gbọ́ díẹ̀ nípa ẹni tó yẹ kó o fẹ́ lọ́jọ́ tèní tí ìgbéyàwó yín yóò fi lọ́jọ́. Mò ń bọ̀ ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Ìrírí ayé TV àwa ni bàbá. Mo ní ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ níbi ìràwọ̀ erùpẹ̀ náà. Gẹ́gẹ́ bá a ti mọ̀, a ní ìràwọ̀ erùpẹ̀ pín sí ọ̀nà 3. Àkọ́kọ́ ìràwọ̀ erùpẹ̀ amọ̀. Ìkejì ìràwọ̀ erùpẹ̀ funfun. Ìkẹta ìràwọ̀ erùpẹ̀ eruku. Mo ti ní díẹ̀ ní mọ̀ mú wá fún yín lórí ètò yìí lọ́jọ́ tèní. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ títí yín lórí ètò yìí, ẹ sáà ti kàn sí mi lórí nọ́mbà mi èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mọ̀wó. Àkọ́kọ́ náà, wọ́n lẹ́ni tó bá níràwọ̀ erùpẹ̀ eruku àti ẹni tó bá níràwọ̀ afẹ́fẹ́ oníbínú. Àwọn méjèèjì lè fẹ́ra wọn. Ìràwọ̀ méjèèjì wọ́n lè fẹ́ra wọn tí kò sì ní sí wàhálà kankan láàrin wọn. Àmọ́ ó ní ṣùgbọ́n nínú o. Ṣùgbọ́n kan tó níbẹ̀ ni pé ẹni tó níràwọ̀ afẹ́fẹ́ oníbínú yìí, òun ni ó fẹ́ mọ pàṣẹ nínú ilé. Ìwọ ọkùnrin tó bá jẹ́ oníràwọ̀ erùpẹ̀ amọ̀, tó bá lọ fẹ́ obìnrin tó ní afẹ́fẹ́ oníbínú, ìgbéyàwó yín yóò dùn lóòótọ́, ṣùgbọ́n ìyàwó rẹ ni ó fẹ́ mọ pàṣẹ fún ẹ nínú ilé. Ìwọ ọkùnrin tó bá sì lọ ní ìfaradà, ó ṣeéṣe kó fọwọ́ ara rẹ kó fi tú ìgbéyàwó rẹ ká. Ó wá dára kí ọkùnrin kó jẹ́ oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú
kí obìnrin kó jẹ́ oníràwọ̀ erùpẹ̀ eruku tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo ẹ̀ wà létòlétò gẹ́gẹ́ bí ọkọ lólówó orí aya. Ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, tíyàwó bá lọ jẹ́ afẹ́fẹ́ oníbínú, ìyàwó ní ó fẹ́ mọ pàṣẹ nínú ilé. Ìyẹn jẹ́ tàkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ jàǹfààní lórí ètò ìlọ́jọ́ tèní. Ẹ wá jẹ́ kí n mú mi wá torí pápápá ní ṣe, torí pé ojú ọjọ́ yìí ó ṣeéṣe kí òjò lé mi wọlé. Mò ń bọ̀ mi ti dé, ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Ìrírí ayé TV, àwa ni bàbá. Ní báyìí ìkejì tí mo tún fẹ́ mú wá fún yín lórí ètò lọ́jọ́ tèní, òun náà ni pé ẹni tó bá ní ìràwọ̀ afẹ́fẹ́ oníbínú èyí tá a sọ tẹ́lẹ̀ àti oníràwọ̀ omi tí kìí rò. Oníràwọ̀ omi tí kìí rò, gbogbo ẹ̀yin tẹ́ ti gbọ́ ètò wa sẹ́yìn tẹ́lẹ̀, àwọn ìràwọ̀ tí mò ń dárúkọ yìí kò yẹ kó jẹ́ àjòjì sí yín. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú yìí àti oníràwọ̀ omi tí kìí rò yìí, táwọn méjèèjì bá fẹ́ra wọn, ìlọsíwájú yóò mọ wà nínú ìdílé wọn, ìlọsíwájú yóò mọ wà nínú ìgbéyàwó wọn. Àmọ́ òun náà ní ṣùgbọ́n nínú. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé ọjọ́kíjọ́ tí oníràwọ̀ omi tí kìí rò yìí tó bá lọ ní ìbáṣepọ̀ pẹ̀lú oníràwọ̀ iná àtùpà àbí pẹ̀lú oníràwọ̀ iná tí ń gbóná rìrìrì, wàhálà ti dénú. Ìgbéyàwó wọn yóò dàrú. Gbogbo ìlọsíwájú tó ti ń bẹ nínú ìgbéyàwó wọn tẹ́lẹ̀, gbogbo rẹ̀ yóò dópin ni. Torí pé kíni, oníràwọ̀ omi tí kìí rò yìí kò gbọdọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú oníràwọ̀ iná àtùpà àti oníràwọ̀ iná tó ń gbóná rìrìrì. Ẹ̀yin náà ti rí, gbogbo ẹ̀yin tẹ́ ti gbọ́ àlàyé nípa ètò kan tá a ti ṣe sẹ́yìn wá lọ. A ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé yìí síbẹ̀ yín pé àfọwọ́fà máa ń jẹ́ kí ìgbéyàwó ẹlòmíì dàrú lẹ́yìn tí wọ́n ti sọ fún wọn pé ìràwọ̀ àwọn méjèèjì bára wọn mu. Torí níwọ̀n ìgbà tí ìràwọ̀ ìwọ àti baálé rẹ̀ àbí ìràwọ̀ ìwọ àti ọkọ rẹ̀ bá bára yín mu, tí ọ̀kan nínú yín bá wá lọ ní ìfẹ́ kọ̀kọ̀ àbí tí ọ̀kan nínú yín bá lọ ní ìbálòpọ̀ pẹ̀lú ẹni tí ìràwọ̀ rẹ̀ tako ìràwọ̀ ọ̀kan nínú ẹ̀yin méjì, kò sí àní-àní, wàhálà yóò mọ ṣẹlẹ̀ nínú ìgbéyàwó yín náà ni. Yóò mọ wá dà lójú yín pé ẹni tó sọ fún yín pé ìràwọ̀ yín bára wọn mu tẹ́lẹ̀ yín pé kẹ́ ẹ fẹ́ra, ó wá parọ́ fún yín ni. Kò sì parọ́ fún yín, ẹ̀yin lẹ jẹ èèwọ̀, ẹ̀yin lẹ ṣe ohun tó tako ìràwọ̀ yín. Oníràwọ̀ omi tí kìí rò tó bá ní nǹkan pọ̀ pẹ̀lú oníràwọ̀ iná àtùpà àti oníràwọ̀ iná tó ń gbóná rìrìrì, ìgbéyàwó òun àti oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú yóò padà dàrú ni. Wàhálà ó padà ṣẹlẹ̀ sínú wọn ni. Ìyẹn kò mọ jẹ́ ẹlẹ́ìkejì fún gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí. Ẹ jẹ́ mú ìkẹta wá fún yín, ṣùgbọ́n ẹ jẹ́ ń dátọ́ mi díẹ̀ náà. Mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí ayé TV, àwa ni bàbá. Èyí tí mo fẹ́ mú fi kún fún yín lórí ètò lọ́jọ́ tèní, tẹ́yin náà bá wo àwùjọ wa lẹ́nìí, ẹ rí pé àwọn ìgbéyàwó mi wà tó ṣe ń pè ìjà ni wọ́n máa ń jà ní gbogbo ìgbà. Ṣùgbọ́n bá ti wá ń jà tó yìí, ẹ rí pé wọ́n yìí fira wọn sílẹ̀. Òkùrọ́ lálábàkú ẹ̀wà òun lọ̀rọ̀ wọn. Ẹ mọ̀ rò pé irúfẹ́ ìràwọ̀ gan-an ni tiwọn tó ṣe ń pé ìjà ní gbogbo ìgbà, ṣùgbọ́n wọ́n kọ̀ wọn ò fira wọn sílẹ̀. Ẹ jẹ́ mú wá fún yín kẹ́ bá lè mọ̀ pé ìràwọ̀ wọn ló rí bẹ́ẹ̀. Wọ́n ní ẹni tí bá ń lo ìràwọ̀ ọ̀nà tó ń kàn yanranyanran àtẹni tí ń lo ìràwọ̀ erùpẹ̀ amọ̀, àwọn méjèèjì wọ́n fẹ́ra wọn lóòótọ́, ṣùgbọ́n ìjà díẹ̀díẹ̀ yóò mọ wáyé láàrin wọn. Èní ẹjọ́ ọ̀la ọ̀rọ̀ náà ni ó mọ̀ jẹ́. Ṣùgbọ́n lábẹ́ bó ti wò kó rí, kò sí wọn ò lè fira wọn lẹ̀. Òkùrọ́ lálábàkú ẹ̀wà òun lọ̀rọ̀ wọn. Ìràwọ̀ àwọn méjèèjì ló ti rí bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá wá ṣe àkíyèsí irúfẹ́ àwọn ìfẹ́ báyìí láyìíká yín tó ṣe ń pé ẹ̀ ń bá wọn parí ìjà ní gbogbo ìgbà, ṣùgbọ́n wọ́n kọ̀ wọn ò fira wọn sílẹ̀, ẹ fi wọ́n lẹ̀. Ìràwọ̀ àwọn méjèèjì ló ti rí bẹ́ẹ̀. Tí oníràwọ̀ ọ̀nà tó ń kàn yànrà ó bá fẹ́ oníràwọ̀ erùpẹ̀ amọ̀, bí ó ti mọ rí náà nù. Kì í ṣe ń pé bóyá èèyàn kan ní sàṣìwọ̀n, kì í ṣe ń pé bóyá orogún ìyá wọn kan ní dà wọ́n láàmú. Ìràwọ̀ àwọn méjèèjì ló ti rí bẹ́ẹ̀. Ẹ wá jẹ́ kí n mú kan sí kó tó di pé ìmọ̀ dágbére lórí ètò. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún, mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí ayé TV, àwa ni bàbá. Èyí tí mo fẹ́ fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ lọ́jọ́ tèní, mo ti ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́ èyí tó jẹ́ ìràwọ̀ yín lórí ètò yìí, ẹ dákun ẹ pè mí sórí nọ́mbà mi padà yànnàná rẹ̀ fún yín kí àwọn ìpè náà bá lè dínkù díẹ̀ ni mo fi ní kí n mú díẹ̀ wá sórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa titi yín náà, ẹ sáà ti pè mí sórí nọ́mbà mi èyí tí ń kọjá lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí.
èyí tí mo fẹ́ fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ lọ́jọ́ tèní òun náà ní pé tí oníràwọ̀ ọ̀nà tó ń kàn yànràn ó bá lọ fẹ́ oníràwọ̀ erùpẹ̀ funfun jàǹbá àkóbá òun ni ó mọ̀ fà sínú ìgbéyàwó wọn torí pé ìràwọ̀ àwọn méjèèjì ò bára wọn mu rárá àwọn méjèèjì wọn ò lè fẹ́ra wọn tí wọ́n bá fẹ́ra wọn báyìí ìjà àjàkú akátá ni ní gbogbo ìgbà tó o bá rí pé oníràwọ̀ ọ̀nà tó ń kàn yanranyanran ni ẹ́ má gbìyànjú láti lọ fẹ́ ẹni tó níràwọ̀ erùpẹ̀ funfun ìràwọ̀ yín méjèèjì takora yín. Ìrírí Ayé TV àwa ni bàbá. wọ́n ní kì í dùn kó pọ̀ ṣókí báyìí náà lọ́bẹ̀ oge mi ò wá nítorí àwíjàre kí tó tán lẹ́nu mo ní gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa ìràwọ̀ yín ṣó yẹ kí n fẹ́ àbí kò yẹ kí n fẹ́ ṣẹni tó ń sáré lẹ́yìn rẹ̀ yìí ṣẹni tó yẹ kó fẹ́ ni àbẹ́ni tó yẹ kó padà lẹ́yìn rẹ̀ ni ẹ pè mí sórí nọ́mbà mi tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fáǹfààní ìtẹ̀gbọ́n English ẹ tẹ +229 97 74 76 51 kẹ́ ẹ tún mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí torí orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́ àwọn ìkọ́ ọlọ́kan-ò-jọ̀kan àǹfààní ọlọ́kan-ò-jọ̀kan náà lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì yìí ìtàn ọmọdé nínú àjálẹ̀ á ti bẹ̀rẹ̀ ní pẹrẹu lórí ìkànnì yìí ẹ̀ẹ̀mẹ́ta la máa gbé wa láàrin ọ̀sẹ̀ a máa gbé wa fún yín láwọn ọjọ́ ìṣẹ́gun ìyẹn mardi tuesday ṣé bẹ́ẹ̀ lẹ máa ń pè é bẹ́ẹ̀ la máa gbé wa fún yín láwọn ọjọ́ ọjọ́bọ̀ ìyẹn jeudi ìyẹn thursday bẹ́ẹ̀ la máa gbé wa fún yín láwọn ọjọ́ àbámẹ́ta ìyẹn saturday ṣé samedi lẹ máa ń pè bẹ́ẹ̀ àwọn ọjọ́ mẹ́ta tá a máa gbé wa fún yín láàrin ọ̀sẹ̀ rèé ẹ ṣeun ẹ kò fẹ́ tẹ́ fi ń bá wa gbọ́. Ìrírí Ayé TV àwa ni bàbá. ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ fi léyìí ṣe lọ lọ́jọ́ tèní mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá àyìn ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́gbọ̀ òun ní ní débà o Muhammadu akowode bakorede tí gbogbo èèyàn pè ní ohun ìfẹ́ SOMIDA sẹ́ríkì ọlọ́pọ̀lọ́ náà ń bọ̀ wọ́nà máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ́ pàdé mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Ìrírí Ayé TV ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n tí ń fúnni lóye.